Abínú ẹ̀yìn àdúgbò ẹ̀ta mọ́ra. Abínú ẹ̀yìn àdúgbò ẹ̀ta mọ́ra. Ìràwọ̀ òní dájọ́ ọ̀lẹ̀ kó sókè. Ìràwọ̀ òní dájọ́ ọ̀lẹ̀ kó sókè. Irú òlé pọ́ngbé. Irú òlé pọ́ngbé. Ẹni báwa sọ̀tà gbélé wọn ní òkèlè pọ́ngbé. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ, ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ o. Àlọ́ wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ. Eégún àárọ̀ ọ̀run kìkì, eégún lára gọ́gbọ́lẹ̀. Ìgbà táwọn bàbá bá mẹ́gún bọ̀ láti ìgbàlẹ̀, wà ní gbogbo ọmọ mọ̀ríwo jẹ́ mi ní ìwò. Gbíngbín ẹrù owó. Ọmọláde àbẹ̀ nígbà tí wọ́n rán nìran wo ni. Eégún bẹ́lẹ̀ ara àdì àgbọ̀ o, eégún bẹ́lẹ̀ ara abẹ́ ètò. Mo lè ṣe kí n mọ̀ pé bàbá wù mí mo lè pé eégún méje. Eégún onígunnu ní tàwọn àánú mi ọmọ tápà lé òkú ìlàlélú ọ̀yànú mi ọmọ tápà àti fáàmù ṣèlú. Eégún onígà ẹlẹ́dẹ́ lójú rẹ̀ rí bí àwọn ọlọ́mọge. Pàtó lójú tó ti rí gẹ̀lẹ́dẹ́ o, wà lójú tó ti rí gẹ̀lẹ́dẹ́ ti dé òpin ìran. Eégún ẹ̀yọ́ sóò náà ní tèkó o, ọ̀pá bàtà náà wọ́n mú dání. Eégún sọ̀ǹgbẹ́tọ́ lóní ti kókó. Eégún alágàngán lówó lẹ̀wà. Arẹ́wẹ̀yọ̀ ọmọ làbákẹ́ o. Eégún láyẹ̀wú iná ní tàwọn ọdẹ. Eégún apidán ní ti bàbá mi tó bí lọ́mọ. Eléyìí ò ní jólógùn dasọ fúnjó. Wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ.
jẹ́ mi lọ́tún ọkọ̀ ìlẹ́gbẹ̀lọ́. Nítorí ẹni tí gbàjọjúmọ́ lọ fún ìbò, wọ́n wá fún ẹ̀ lọ́fọ̀ ọkọ̀ ìdíwọ́ rántí. Sórí ọdọ́dọ́dọ́dọ́ kìíní, ó tún dáadáa kí o. Ó lọ báwọn ìyá mi òṣèré Màníga. Ẹ̀pẹ̀lú mẹ́wàá gún olóòkì kí eru, òbí nǹkan yìí lókè. Ó níbo ni kó o fà pọ́n ẹ̀rọ sí. Ó ní o fà sórí ìjà kòkó ẹlẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ẹ́dínlógún. Ìjẹ́ ìfàpọ̀ ẹ̀rọ sí. Ó tún dáadáa, ó dá kìíní. Ó tún dáadáa kí o. Ó lọ báwọn ìyá mi òṣèré Màníga. Ẹ̀pẹ̀lú mẹ́wàá gún olóòkì kí eru. Àwọn fídíò àdàbà tí ń jẹ láàrin àṣà. Fídíò oyè tí ń jẹ ní gbàgbà kò níbo ni kó o fàpọ̀ ẹ̀rọ sí. Ó ní o fàpọ̀ ẹ̀rọ sórí ìjà kòkó ẹlẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ẹ́dínlógún. Ìjẹ́ dáadáa, ó dá kìíní. Ó tún dáadáa kí o. Ó ní o fàpọ̀ ẹ̀rọ sórí ìjà àkíkà àṣàkáwọ̀ lẹ́nukò àkíkà òṣèlè lọ́gbọ́n pẹ̀lú ẹ̀ níbi àkíkà àṣàkáwọ̀ lẹ́nukò àkíkà ìgbàmọ̀dánù. Èmi ni Táíwò Mutiu Ayédọgbọ́n ọmọ bíbí ìlú Ìyẹ́sí. Ìwọ̀n táwọn ṣe lè ní eléyìí jẹ́ ìdùnnú fún gbogbo wa gẹ́gẹ́ bí ọdún eégún ìgànmọ́dé àfẹlẹ̀jà tá a mọ̀ sí Ọ̀tà. Wọ́n ń ṣe ọdún lọ́wọ́. Eégún kọ̀ọ̀kan dẹ̀ máa ń jó ní Sunday. Ṣùgbọ́n èyí tá à ń ṣe lè nìyí. Adéfúnyìnbó Iyẹ́sí tó jẹ́ eégún Ayédọgbọ́n òun lè ré kàn lẹ́nu. Òun ló ń ṣeré báyìí. Eégún Ayédọgbọ́n ó jẹ́ eégún olókìkí kan. Ó sì jẹ́ eégún ẹbí lónìí láti 19th century. Èmi tí mo ń sọ̀rọ̀ ìmúdáyébá ni. Bí mo lè ṣe dáyébá, wọ́n ṣe ń ṣe ni mo ń ṣe. Mi ò yí padà. Kò ní bàjẹ́ lórí ìran wa. Kò sì ní bàjẹ́ nígbà títí wa. Nǹkan tá a bá wò yẹn ní wọn. Ó ti tó ọkọ̀ lẹ́sẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹjọ́
oníkù ọjọ́ ti bẹ̀rẹ̀ olóṣì nínú olórí burúkú ni wọ́n ti bẹ̀rẹ̀. bàbá yóò rí ìjọba láì tọ́ba tó máa náyé ẹ̀ bàjẹ́. Àjọfóyìnbó láti bàbá ló láti ṣe máa bọ̀ ní. Orúkọ mi ni Alhaji Wasi ọmọ Ayédọ́gbọ́n Àjànà orílẹ̀ Agége Ayédọ́gbọ́n ọmọ bíbí inú Ọ̀tà yìí ọmọ Àjànà Ọ̀tà ni tó ní ìjọba lọ àwọn ló máa kí gbogbo lọ́ọ̀kú àwọn ló máa bẹ́rí olórí fìyókù jí ni ọmọ níta sáré kọjá àbètájọ́ ọmọ lẹ́sẹ̀ bí èsì ọmọ bíbí inú Ọ̀tà ni. gbà tó dẹ̀ kúrò lọ́tà yìí ìlú ìyá ẹ̀ ní Ìyẹ́sí gbà tó wà lọ Ìyẹ́sí yẹn wọn kì í ṣẹ́gun ní Ìyẹ́sí tẹ́lẹ̀ toróró náà ń ṣe ní Ìyẹ́sí Ayédọ́gbọ́n yẹn ló mẹ́gùn yìí wọ̀ Ìyẹ́sí Àjọfóyìnbó lẹ́gùn yẹn jẹ́ so òun ló ń parí ọdún ní Ìyẹ́sí ó tún ṣeré ní fún wa ní Ọ̀tà ń bí òun náà là ń ṣe lénìí tí gbogbo àfi péjọ yìí gbogbo àwọn ọmọ Ayédọ́gbọ́n la wà ń bí. kékeré àwo oníṣe à ń bẹ ní ìlú Ọ̀tà lọ́wọ́lọ́wọ́ tá a wá aṣọ́dún Egúngún ayélujára èèyàn tó gbé ìlú Ọ̀tà tí ó ta tó gbé ìlú Ọ̀tà tí ó lówó lọ́wọ́ kórìtọ̀hún kórè ìlú òyìnbó kò lè rí nǹkan bọ̀ wálé kórè ìkúlẹ̀ ọlọ́wọ́n ọba kò lè rí nǹkan kan gbé ṣe àgbààgbà àwo ní ìṣe o káwo máa dalẹ̀ ọmọ àwo. Professor mi Abdulkabiru Adéyẹmí Lánlẹ́gẹ́ kábíyèsí ọlọ́ta àti wàyẹ kú ọdún Egúngún ẹ máa kó àṣeyẹ ó ní kékeré àwo níṣe kábíyèsí àgbààgbà àwo níṣe òkú káwo máma dalẹ̀ ara wa o. Orúkọ mi ni ọmọọba Kọ́mọláfẹ́ Jamiu Ọlátúnjí baálẹ̀ Ẹ̀pà Mẹ̀sán Òkè Ọ̀tà bí gbogbo wa ṣe mọ̀ ní káàró òjíire pé Ọ̀tà òun ló ń pè ní Mẹ́kà eégún òun ló jẹ́ pé ìgbà tá a ti bẹ̀rẹ̀ ọdún eégún ó di May kó tó di pé a máa parí ẹ̀ òun ló fi jẹ́ pé ó máa ń jìnnà díẹ̀díẹ̀ ti ara wọn ká tó tún ṣe ìmíì arúgbó á gbé wa àṣà á gbé wa àwa tá a ṣe tọdún yìí la máa ṣe tó tún bọ̀ a ní fọmọ ṣe o a ní fara wa ṣe ìlú Ọ̀tà àti àgbègbè àgbèjò owó àgbèjò ọmọ àgbèjò àlàáfíà gbogbo àwọn tó ṣe tọdún yìí ajé ògúnlùsọ oníṣọ̀bùjì wọn á ní lọ́wọ́ wọn á ní lẹ́nu wọn á pè ránṣẹ́ adẹ́rìí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n tó tẹ̀ ìlú Ọ̀tà dùn. Orúkọ mi ni Chief Mrs. Olúwakẹ́mi Akínbọ̀ Àmọ̀rí Erelú onítẹ̀tìkù Erelú Ìjànù ìyálájé gbòjò tuntun Àjọfóyìnbó eégún ilé ìyá mi ni òun ṣaṣojú ìyá mi níbí lẹ́nu ni òun náà wà náà tó máa ń daṣọ fẹ́gùn yẹn Àjọfóyìnbó yìí eégún Ìyẹ́sí ni Ìyẹ́sí ló ti ṣẹ̀wà àwọn baba ńlá wa lónìí àwa lọ́mọ Àjànà Ọ̀tà tó lú ìjọba la ọmọ Olúkolú ọmọ òròǹkẹ́ yànmùyànmù eégún yẹn àwọn baba ńlá wa wọ́n mú wá sọ́tà yìí kó máa ṣeré ni torí Ìyẹ́sí gangan ni ṣùgbọ́n kò sọdún tó máa ṣe lọ́tà eégún yìí náà máa wá ṣeré torí pé ọmọ ọba ni wá àwọn ẹgbẹ́ tó wà ń bí ẹgbẹ́ gbadé wà ń bí àwọn olóyè Ìjànà wà ń bí Ọ̀túnba Ọlọ́tọ̀fọ̀tà ó wà ń bí àbúrò mi kan wà ń bí high chief lòun náà àrò gate òun náà wà ń bí impression náà wà ń bí àbúrò mi kan wà l'Amẹ́ríkà Lẹ́kan òun ló ṣokùnfà tá à ń ṣe bí lẹ́nu ẹ̀yìn Kitigbe Lẹ́kan ló ṣokùnfà ẹ̀ tó nígbà tí mo pè tí mo sọ fún un ó náà tí mi ó ti ya òun ò sí bí ó wà l'Amẹ́ríkà ìyẹn ló ṣe ní pé fídíò lòun fẹ́ so that òun á lè rí fídíò yẹn bí gbogbo nǹkan ṣe lọ. Ọlámilékan ọmọ Àjànà Ọ̀tà ni ọmọ Ayédọ́gbọ́n ni ó wà nílùú òkèrè nílùú òyìnbó ó gbìyànjú gan tó dẹ̀ kó ipa tó lápẹẹrẹ even gan inú pé a fẹ́ sọdún yìí owó tó nọ́mbẹ̀ kì í ṣe owó kékeré a gbọ́dọ̀ máa dárúkọ ó ṣe takuntakun ó ṣe bí ọmọkùnrin ọmọlúwàbí ni Ọlọ́run Elédùmarè á jẹ́ kó kórè oko délé wọn ò ní fòkú ẹ̀ ránṣẹ́ sí wa tá a máa rí pé òun náà la máa dá a lóhùn Ọlọ́run á wọlá àwọn bàbá ńlá wa tó ń tọ́jú yìí àtàwa náà tó tọ́jú yìí Ọlọ́run á bá gbọ́wọ́ ẹ̀ sókè bó ti máa rí nìyẹn. ẹ bá ń tọ́jú Akilẹ̀ mi Kúnlé impression mi Kúnlé Akilẹ̀ ọmọ ìyá mi ni Akilẹ̀ gbogbo Ìyẹ́sí pátápátá jọ bá mọ̀lẹ̀ débi kan ni Akiriwo Akilẹ̀ sọ pé kiriwo àwa lódòdó Ọ̀tà ìgan ọmọdé. Kiriwo.
kí ẹ dáadáa. Ilé ìfẹ́sọ̀ ni mò ń kí akílẹ̀. Ọmọ ìyá gan gbogbo ìgan ń pátápátá ní tilé tókó. Àbúrò bàbá ọjà ní ó rò níní mi. Bàbá ọjà gbogbo ìkọlá pátápátá. Àbúrò Kàsímù wọn tọ́rí tì mí o. Ẹ̀gbọ́n tọlọ́pọ̀n dààmú kí ẹ. Ẹ̀gbọ́n tòrò ọlọ́pọ̀n dààmú kí ẹ dáadáa. Tòrò ọlọ́pọ̀n dà gbogbo yẹ sí pátápátá. Ìgò ọmọdé kí ẹ wà.
gbogbo àwọn ọmọ ayédọ́gbọ̀n lápapọ̀ obìnrin ọkùnrin ọmọdé àtàgbàlagbà tó péjú sọdún yìí ọdún tó ń bọ̀ tó tún máa ṣe lágbára Ọlọ́run àtún péjú ṣe àgbèlé ni ànípẹ̀dì lágbára Ọlọ́run à ń mọ̀ sí dáadáa ìgbà tá a ṣe yìí à ń mọ̀ sí rere eku akébi eku ẹyẹ ẹyẹ akébi ẹyẹ ọmọ ènìyàn fọhùn bí èèyàn ọlọ́tà wa láńlẹ́gẹ́ ẹkùn kejì ìkọkùn òní ṣe torí ó ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà lórí bí ọdún eégún ṣe ń lọ wọ́ọ́rọ́wọ́ ló lọ kò síjà Ọlọ́run lọ́rẹ̀ mi wọn ìyẹ́sí tí eégún yóò náà rẹ̀ ti wá tó wá ń ṣeré lẹ́rìn mo gbàdúrà fún gbogbo ọ̀jẹ̀ ìyẹ́sí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ìkọkùn òní ṣe ìyẹ́sí o a máa lọre a máa bọ̀re àjọṣepọ̀ ìyẹ́sí àti Ọ̀tà kò ní bàjẹ́.
bẹ̀rẹ̀ látòrí olórí ẹbí wa pátápátá ọ̀dà mi Àjàní ọmọ Àjànàtà òun ló bí Ọlámilékan tá à ń ṣàdúrà fún lóyìnbó yẹn ikú ò ní pa fún àrùn ò ní gbèdè gbogbo ọmọ ayédọ́gbọ́n mo forúkọ ẹ̀ ṣàdúrà fún gbogbo ọmọ ayédọ́gbọ́n pátápátá pé ọ̀nà á ṣí fún wa ọ̀nà á là fún wa àrídùnnú gbogbo wa ò ní dìbànújẹ́ ká má ra ìsàn gbogbo apáta porogodo àní lùgbàdì ẹ̀wọ̀n àwọn tó wá bí wọ́n máa délé wọn láyọ̀ àtàláfíà ara. máa ṣe fún Lékan ni pé Lékan á kéré òkò délé Lékan ò ní rí wàhálà ìdààmú ó kéré tóbi kò ní jẹ́ ti Lékan Ọlọ́run á dá àwọn ọmọ Lékan sí kò ní náwó òdì lórí àwọn ọmọ kò ní ná lórí rẹ̀ bàbá ẹ̀ tó wà lórí ipò yẹn wọ́n á pẹ́ fún wa ní olórí ẹbí wa àgbà ní olórí ẹbí wa kékeré náà níyì dáadáa òun náà pẹ́ fún wa a ní wá gbogbo wọn sí Lékan máa ṣe ó máa ṣe gudugudu méje yàyà mẹ́fà o Ìyálóde òun náà ṣe gudugudu méje yàyà mẹ́fà àbúrò mi kan náà Kúnlé ni òun náà ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá Wàsíù bàbá Sílífà Táyé Ayédọ́gbọ́n Ọ̀sàgì Ayédọ́gbọ́n Alájà Àmọ̀rí Ayédọ́gbọ́n àwọn olóyè wa Ìyálóde àti bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà la ṣàdúrà pé wọ́n á pẹ́ láṣẹ wọn ní bàṣẹ̀jẹ́. ẹ mẹ́gbàdá ni ẹ jẹ́.